ọmọ rẹ ló gbẹ̀yàwó náà ọwọ́ wa bu arúgbó wa ẹ jẹ́ kọ́wọ́ ọmọjàsà lọ́wọ́ bo ìyá rẹ̀ ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ bàbá Àkànbí ọmọ Àbíbátù Màgàjí mo mọ kí yín jù bá ń lọ ìfẹ́ lọ fọ́dà ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa gba wájú ni wọ́n máa gbẹ̀yìn bàbá depression ti yín ni kẹjá lò tẹ́ ẹ máa ń lò lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn Wíkẹ́ só kọrin rẹ kì í ni ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ. Hey guys, ẹ káàbọ̀ sórí ètò wa DIGINAIJA. We welcome all of una wey be say una don dey watch us. This one na the channel wey we dey bring una the real gbedu, live events, news, entertainment, lifestyle, even street shows, and all this one we dey bring una. Make una no forget to, in case una no know, all those people wey say una don dey follow us and una don dey join us. Make una no forget to dey share our video, any video wey una see, make una dey share am, make una dey follow us and also dey subscribe. So that táwa máa upload new videos ẹ lè máa jẹ́ ní alákọ̀ọ́kọ́ tẹ́ máa ṣe kéde tẹ́ máa rí video tá bá upload. This one na DIGINAIJA where we dey bring you na better gbedu and ginger thing. Everything we dey bring for here na legit o. No forget share the video, make you also dey follow us for more. Because we get plenty things to do today, make we look wetin we get for na today. Because nǹkan pọ̀ tá máa sọ tá dé máa rí. Make una no forget make we dey hear your opinion for the comment section because your mind e go a long way make people sef read am. Now this one we will talk say make we watch wetin you get for na today. A dey fi gbogbo ẹ̀yin tẹ́ tí wò wá tẹ́ tí follow. Ìyá ń bẹ mútúárì bàbá ẹ dákun ẹjọ́ wá sí ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sùn onígbàgbọ́ àwọn àáfàá nídìílé àwọn ìyá ní ẹ ṣèjọ́ mẹ́jọ ìyá sì wà mútúárì ọ̀dà yín là ń retí ẹjẹ́ mọ́jàsọ̀ lọ wá sí ìyá ẹjẹ́ Sunday Igboho wá sí ìyá ọmọ rẹ ló gbẹ̀yàwó náà ọwọ́ wa bu arúgbó wa ẹ jẹ́ kọ́wọ́ ọmọjàsà lọ́wọ́ bo ìyá rẹ̀ ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ bàbá Àkànbí ọmọ Àbíbátù Màgàjí mo mọ kí yín jù bá ń lọ ìfẹ́ lọ fọ́dà ni ẹ dákun ṣàánú ọ̀rẹ́ mi ẹjọ́ wá sí yẹn gbogbo wa là ń gbàdúrà láyé pé ọmọ wa ni kó ṣe kíni kó ṣe lédè lẹ́yìn ẹ jẹ́ mọ́jàsọ̀ lọ́wọ́ wá ṣe lédè lẹ́yìn ìyá ẹ à ń bẹ̀bẹ̀ ní ẹ dákun ẹ ṣàánú wa kò sí tó ṣe dẹ́rọ̀ mi ò ṣe rí kára àyà tí wọ́n fi ń jẹ wá káwọn fúlàní fi ń jẹ wá nìyẹn wọ́n wá lé ọmọ aládé wọ́n lé sẹ́yìn odi kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ Sunday Adéyẹmọ wá sí yẹ ọ wá bu ẹ̀pẹ̀ sórí yẹ ọmọ rẹ ó lè sìn òun náà Alhaji Ahmed Bọ́lá Tinubu ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ dákun ẹ jẹ́ Sunday Igboho wá sí yẹ ọwọ́ ọmọ tiwa náà ni ó sì wá a ní kúsàtànà oyè yín èdè tí mo lọ bàbá Ahmed ẹ jẹ́ kí wọ́n dàsọ lọ́wọ́ sí yẹ. àwọn èèyàn fẹ́ràn rẹ o àwọn èèyàn fẹ́ràn rẹ o òun náà sì fẹ́ràn yín ẹ gbé mọ́ra bàbá ẹ gbé mọ́ra kìí ṣe oúnjẹ gbọ̀ngbẹ́ yẹn náà ṣùgbọ́n kíyà ọmọ jẹun Oòduà ni gbogbo wa láti ṣèpàdé lọ́tùn lósì àpúfà yín là ń retí bàbá ẹ jẹ́ mọ́jàsọ́ lọ́wọ́ sí ẹ ọmọ rẹ ló sì ẹ̀yìn náà ẹ dàgbà ẹ lù ẹ tọ́ òkú yóò ní játa ní ẹ dákun gbogbo wa là ń retí ẹ lọ́tùn lósì àpúfà yín là ń retí ẹ dákun ẹ jẹ́ mọ́jàsọ́ lọ́wọ́ sí ẹ bísà púrọ́fà yẹn pé ókè síyá rẹ tán tún padà mo sì mọ̀ pé ẹ lè ṣe bẹ́ẹ̀ tọrọ ọmọ tí ó wúlò fún yín àti ìṣe ìyá yín gan ẹ akọwọdé tí wọn
ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ ọmọ olólùdẹ mo sì mọ̀ yín ọ̀rẹ́ lẹ̀ máa wá ẹ̀ wọ́ta ọ̀rẹ́ yín mọ́jà sọ́la ẹ gbé mọ́ra gẹ́gẹ́ bí ọmọ ẹ ṣíjú àánú wò agbára ń bẹ lọ yín lónìí àwọn kan ló ti wà lọ́wọ́ wọn lánàá ẹ bá kó bẹ́ẹ̀ lọ́tún bá yóò tún wà lọ́wọ́ àwọn ní tẹ́ ẹ bá ṣe láàárọ̀ ìlú dáadáa lẹ́tí ń ṣe láti bí ọlọ́run á gbé yín sí ibi tá àrò kan oore sí ẹ mọ àwọn wòlíì èké gbogbo wọn tí wọn ti sọ rádaràda ṣùgbọ́n àwọn ọmọ bíi tí ọlọ́run gbé yín lọ ọlọ́run ẹ̀sìn ti gbé yín débẹ̀ báyìí ẹ lo ipá tọ́nà fún yín lórí ọmọ Yorùbá ẹ dákun ẹ jẹ́ mọ́jà sọ lọ́wọ́ àti ẹ pè é gbogbo tí ò yẹ ẹ bá sọ báyìí ló ṣe rí lédè Yorùbá àti à yóò gbọ́ ẹ sì gbádùn rẹ̀ èyí sọ alágídí ọmọ wọ́n sọ lẹ́nu ni èyí ṣèyàn bẹ́ẹ̀ bàbá Ahmed Àkànbí ohun olólùdẹ ẹ̀yin ẹ pé ẹgbẹ́ mọ́ra ẹjọ́ sì yẹ ẹ wá bá sọ̀rọ̀ àṣìṣe ló bá ṣe ẹ jẹ́ kó mọ̀ ibi tẹ́ fẹ́ mọ̀ lọ ẹ sọ fún ó lè ṣèyàn bẹ́ẹ̀ èèyàn dáadáa ní tí mo ó létí ìgbọ́rọ̀ ṣùgbọ́n àwọn MC olú ọmọ gan ṣé wọn ta yín lẹ́nu ni bàbá ẹ má bínú o ṣùgbọ́n ẹgbẹ́ wọn mọ́ra Wàsíù ọmọ yín ó náà ti bẹ̀bẹ̀ fún ó ńlá bákọ̀ báyìí bàbá ẹ bá wa síjú àánú ẹgbẹ́ mọ́ra ẹ̀sọ́ ń tẹ́ ẹ fẹ́ fún yóò wúlò fún ìjọba yín tọrọ ọmọlúwàbí àti mọ́tìpẹ́ ọ̀rẹ́ tèmi ẹ dákun ẹ bá ń gbà láàyè bá wá sí kó yẹ bó ṣe tó àti bó ṣe yẹ ìlú ò ní dàrú lórí yìí o rere ilẹ̀ ń fọ́ fún lóde Nàìjíríà ó ń lé ní ìsìn mo mọ̀ pé gbogbo wọn ní òsì tí ń le tí kì í dẹ̀rọ̀ ìbẹ̀rẹ̀ nǹkan bí ṣe é rí rè. ìbẹ̀rẹ̀ nǹkan bí ṣe é rí rè ṣùgbọ́n gbà tó bá ń yé àwọn èèyàn wọ́n mọ̀ pé orin lè ṣe orílẹ̀-èdè ẹ bá ń gbé mọ́jà sọ̀rọ̀ ẹ bá ń gbé mọ́ra wọ́n mọ̀ ní kọ̀tà àwọn ará wọn náà ṣé bẹ́ẹ̀ yẹ kó sáré jọmọ ìyá ẹ̀ ayé ò ní jèrè ọ̀rọ̀ lára wa bàbá ẹ bá ń ṣàánú rẹ ẹ dákun ẹ jẹ́ wá sí ẹ bá sọ̀rọ̀ ìtẹ́ ẹ bá fẹ́ ẹ sọ fún ibi tí ọmọ Yorùbá bá ń lọ ẹ jẹ́ kó yé ẹ̀yin láṣáájú wa ẹ dẹ̀ ní dèrò ẹ̀ ibi tá a fẹ́ dé Ọlọ́run ló gbé yín débẹ̀ kì í ṣàwa la gbé yín débẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ wa ní òdìbò fún yín wájú Ọlọ́run àti ṣùgbọ́n inú kádàrá yín ló wà gẹ́gẹ́ bí aṣáájú Ọlọ́run dẹ̀ gbé yín sí aṣáájú yẹn ipò aṣáájú ni ẹ bá ń lò ẹ jẹ́ gbé wọn sọ Bájàsọ́lá wọlé kó wá ṣèkú yẹ ẹ wá pè sọ́dọ̀ ibi tó ti ṣàṣìṣe ẹ sọ fún ibi ẹ fẹ́ àtúnṣe pẹ̀lú ilé ayé ẹ sọ fún ìtẹ́ ẹ fẹ́ kó ṣe fún yín gẹ́gẹ́ bí ọmọ ẹ sọ fún aṣáájú Yorùbá lẹ́yìn ẹ̀rẹ̀ ní dèrò ẹ̀yẹ ó tán lẹ́nu ó kún fún bàbá with due respect ẹ bá wọn gbé wọlé kó ṣe kó yẹ òkú tí yín náà ní dira dáadáa ẹ dákun bàbá ẹ̀yin là ń bẹ à ń pa yín lé Ọlọ́run tó dẹ̀ ti gbé yín dàpọ̀ nírẹ̀ yìí lẹ̀ tẹ́ ẹ bá tún kú òun bẹ́ẹ̀ yẹn Ọlọ́run bá fún yín lẹ́nu gbọ́n àtàláfíà ara ẹlòmíì tí ọba bọ́ bẹ́ẹ̀ adarí lẹ̀ jẹ́ fún ọ yóò rí bẹ́ẹ̀ ó sì ti rí bẹ́ẹ̀ agbára lọ́wọ́ Ọlọ́run Àkànbí ọmọ olódò you stand by your mandate ẹgbẹ́ wa gbé Bájàsọ́lá wọlé ọwọ́ ìsìnkú yẹ ẹ sì gbé mọ́ra àwọn ọ̀daràn kùnà tá à ń fọwọ́ ra wọn lórí wá lóde ọmọ ìyá tí yín ni ọmọ ìyá yín ni ọmọdé yìí mẹ́kọ̀ọ́ jẹ kọ́mọ́ rà lọ́wọ́ ẹ bá wa ṣàánú ẹ
àánú ọlọ́run tẹ̀ rí ẹdí ó yíká tó gbó lẹ́yìn Yorùbá ó ṣẹlẹ̀ lórí mọ́jàsọ́lá ẹ dákun bàbá ẹ̀bẹ̀ lábẹ́ ẹ ṣeun. gbogbo ọtí ẹni ẹ mọ́ fi ilẹ̀ yẹn kì í sàn tí wọ́n fẹ́ràn ìjọba yín ẹ̀tanú gbogbo àwọn yẹn ní ń gbàbọ̀dẹ̀ fún Yorùbá wọ́n máa ní ẹ má fi ilẹ̀ yóò sì gbá yóò ṣàwọ̀. And Baba, I know you as a good politician. You know how to pave your way with everybody you want to engage. Just let him know. Talk with him. You know the kind of person you get. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa gba wájú ni wọ́n máa gbẹ̀yìn. Baba, discretion ti yín ni kẹjá lò. Tẹ́ ẹ máa ń lò lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn. Wíkẹ́. So kọrin rẹ kìí ni ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ ẹgbẹ́ tẹ́ ẹ wà lónìí àmọ́ iye ẹnu tí Wike fi ba ẹgbẹ́ yẹn jẹ́ ṣe bínú ẹgbẹ́ yẹn náà lẹ ti ṣe dáadáa pẹ̀lú ẹ káwá tó sọmọ ìyá yín tí ó pààyàn tí ó bàlújẹ́ tó sòtọ́ ọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ ẹ jẹ́ wọlé ẹ mú mọ́ ẹ bá sọ̀rọ̀ gbogbo ẹ rí i pé gbogbo àwọn olórí burúkú tó súnmọ́ yín ní ọ̀sà lọ torí bí òótọ́ ọ̀rọ̀ ló wà. Bàbá ẹ ṣe yìí fún ọmọ Oòduà inú wa ó dùn jọjọ inú wa ó dùn ẹ ṣe yìí fún ọmọ Oòduà ẹ bá wa dáríjì agbára yẹn wà lọ́wọ́ yín àmín tí ó kàn lọ́la bẹ́ẹ̀ ilẹ̀ wà ń bẹ̀ lónìí ẹ fi ṣe bẹ́ẹ̀ ti ṣe látẹ̀yìnwá Ọlọ́run ní pè yín pa ìgbàgbọ́ wa àtinú Ọlọ́run àti yín ló wà ẹ bá wa ṣàánú májàlélá ẹjọ́ wa sì ya tó gbé ẹ wá gẹ́gẹ́ bí ọmọ àwọn Boko Haram nílẹ̀ Haúsá wọ́n dáríjì wọ́n fi wọ́n sínú sọ́jà àwọn tí ẹ jẹ́ Boko Haram tí wọ́n pọ̀ pọ̀lọpọ̀ èèyàn wọ́n fún ọ ní amnesty torí bí ẹjọ́ mọ̀ ìyá wọn èyí ò kó Boko Haram jọ wọ́n jà sọ́lọ̀ kó Boko Haram jọ kò kó banjọ kò kó Boko Haram jọ kò dà lóru àwọn Boko Haram tó kó wọlé tí wọ́n fẹ́ mọ̀ fìyà jẹ ọmọ ìyá yìí lọ́lọ́ tákù ṣùgbọ́n torí pé àwọn àtọ̀hún la Fúlàní ni ẹ wà ń jọba wọ́n ń dọwọ́ bu ọmọ tí wọ́n fún ọ lálẹ́ mẹ́sì ẹ fún Májàsọ́lá náà lá mẹ́sì kò sẹ́ni tí ó bí yín ọwọ́ yín dà wà báyìí ọwọ́ tí wọ́n ní dà wà lánàá ẹ tí dà wà lọ́wọ́ rẹ̀ lọ́la ní tẹ́ ẹ bá lò lónìí ńlá ròyìn láìlá alẹ̀ tí ń ròyìn àmọ́ ń tẹ́ ẹ ṣe lẹ́kọ̀ọ́ ní dáadáa ẹ sì tún ti bẹ̀rẹ̀ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá ń gbé Májàsọ́lá náà wọlé kì í ṣe Boko Haram tí wọ́n fún lámnẹ́sì tí wọ́n fún láṣọ kákí sójà ẹ fún Májàsọ́lá náà lámnẹ́sì bàbá tí ẹ bá ṣe ó kéré nú ọlá tó kọ́lọ́ ń gbé fún yín báyìí Ọlọ́run ló gbé fún yín. ọ̀dà bẹ́ẹ̀ ṣe pariwo tẹ kàmbé èmi ló kàn èmi ló ṣe gbogbo ẹ̀ ìgbà tẹ fẹ́ ṣe primary ẹ̀ ń gbéjọba fún yín ẹ mọ bí ṣe ń ṣe náà orí ló gbé yín débi ẹgbẹ́ o orí ọ̀run òsì ní orí àtẹlẹ́dà yóò jọ ní padà lẹ́yìn ẹ bá ń ṣàánú Májàsọ́lá Buhari àti àwọn kó jíbọ́ọ̀gì tí wọ́n fún àwọn lọ oyún lọ rẹ̀gẹ̀dẹ̀ kí sì ń fún wọn lámnẹ́sítì ń wá kó wọn sínú sọ́jà náà tí wọ́n pààyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n gbẹ̀bí ọmọ Nàìjíríà lọ́pọ̀lọpọ̀ wọ́n fún wọn lámnẹ́sítì Májàsọ́lá ọ̀gbẹ̀mí ẹnì kankan kọ́ halẹ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ halẹ̀ mọ́ Yorùbá ni wọ́n yìnbọn fún jọ́ náà ń jọ lọ lé Fúlàní nílọrin Fúlàní tó pa pòfẹ́sọ̀ tí ẹ dè mọ́gi tí ẹ pa nínú oko rẹ̀ ń tó gbé dìde nìyẹn kò lè gbẹ̀mí ẹnì kankan Buhari ọwọ́ à ń fún àwọn Boko Haram ní amnesty ọmọ ìyá àti yín tí ò gbẹ̀mí ẹnì kankan kí ni tó dé
bàbá ẹ ṣàánú Mọ́jàsọ́lá ẹ jẹ́ wá sí ìyá rẹ̀ ẹ bá sọ̀rọ̀ yóò wúlò fún yín fún ọjọ́ iwájú aṣáájú ilẹ̀ Yorùbá tẹ́ jẹ́ Ọlọ́run ní sọ yín dèrò ẹ̀ gbọgbọgbọ lọ́wọ́ yọ lórí gbọgbọgbọ lọ́wọ́ wọn yọ lù ẹ iwájú lójú mò ń gbé ẹ ní díẹ̀ yẹ èrò wájú ní gbogbo ẹ̀yin ọmọ ọba ilẹ̀ Yorùbá tí ẹ bá ṣalábòsí ẹ lọ bá bàbá Ahmed sọ̀rọ̀ ẹ lọ bá ṣáájú sọ̀rọ̀ kò yẹ ká tutù lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lọ́tùn lósì ẹ̀yin ọba alálùbáríkà tá a mọ̀ ẹ lọ bá Ahmed sọ̀rọ̀ His Excellency wọ́n gbọ́ ti yín wọ́n ní ìsáwò ìwòrìwò gbogbo tá a bá ti jọrùn gẹ́gẹ́ ní gún ẹ̀yin ni bàbá ń retí o ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ni bàbá ń retí lórí ọ̀rọ̀ Ìgbòho ẹ má jẹ́ àkáwọ́ gbéra ká máa wòrán gbogbo ọba òkè ògùn tí Mọ́jàsọ́lá jà fún gbogbo ọba Ọ̀yọ́ wọn àti ẹtí ìlọba lọ́yọ̀ báyìí kọlọrun yan ọba fún ọ onírìṣà ẹ má káwọ́ gbéra lórí ọjọ́ Mọ́jàsọ́lá àtàwọjọ Òṣogbo ẹ má jà káwọ́ gbéra Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ẹ má jà káwọ́ gbéra Olúbàdàn rẹ̀ Ìbàdàn ẹ má jà káwọ́ gbéra Elépo of Èkó ẹ má jà káwọ́ gbéra lórí ọ̀dọ̀ Mọ́jàsọ́lá ìran Yorùbá ní ń jà fún ń ló bu lọ́wọ́ lórí àwọn ọ̀dàlẹ̀ ẹ jẹ́ agbárùkù tí ọmọ rẹ ní ó sì àwọn ẹjẹ́ ó sì yá rẹ ìyàwó àmútuárì wọn kàn sí jọmẹjọ Mọ́jàsọ́lá ìsìn yá rẹ ẹ dákun ẹ jẹ́ àdìde sí ẹ jẹ́ àsọ̀rọ̀ àwọn àdìgbẹ́ ẹ̀kẹ́ tí dáwọ́ jọ tilé lórí ọ̀rọ̀ Mọ́jàsọ́lá ọmọ rẹ ní ó sì àwọn náà gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire pátá mo ń bá wa sọ̀rọ̀ wákàtí ọ̀wọ̀ yẹn ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jẹ́ á bá aṣáájú sọ̀rọ̀ ẹ jẹ́ á fún aṣáájú lásọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mọ́jàsọ́lá ẹ jẹ́ ó sìn ìyá rẹ̀ ẹ dákun ọmọ rẹ̀ ní ó bẹ̀yìn àwa náà ó tọ́ lẹ́nu ó kù nkùn ọ̀rọ̀ mi tún lọ́jọ́ iwájú ẹ̀bẹ̀ mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá. ẹ dákun ẹ̀bẹ̀ ni gbẹ gbogbo wa ẹ jí agbárùkù tí Mọ́jàsọ́lá wá sí yẹ ọba ilẹ̀ Yorùbá tó fi bẹ̀rẹ̀ láti Ìlọrin títí tó fi dépò Ìjẹ̀bú Oǹdó Ọ̀ṣun gbogbo wa jẹ́ àdìde ẹ jẹ́ lọ bá ṣáájú ilẹ̀ Yorùbá ní jà fún lọ́tún lósì pé kí àwọn má jẹ́ Yorùbá lọ́wọ́ àwọn àtọ̀hún ẹ̀wá ológun òkú Yorùbá rí ogun Fúlàní òkú Yorùbá rí Ìlọrin ló ti dúró àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ogun yẹn ni ò fẹ́ kó jà wá kìí ṣe Boko Haram kìí ṣe Ìgbésù boys kìí ṣe Niger Delta boys tí wọ́n ń kó báńkì tí wọ́n ń pààyàn kí all of defend wa ni kò ta ẹ̀jẹ̀ lẹ̀ báyìí wọ́n ti ń tẹ̀jẹ̀ lẹ̀ àwọn Fúlàní fún wọn lánàá sí ẹ̀yin ọba lẹ̀ orí Yorùbá ẹ̀jẹ̀ á jígìrì
ẹ jẹ́ kó ẹ má jà fi sentiment àti ìjẹkújẹ ẹ má jà fi kún ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákó lẹ̀kẹ̀ sí di ọmọ mi tíátíá tiwantiwa kò síbi wọ́n ti gbé ọkọ rẹ̀ ẹrú òní bà rẹ̀ kò sì gbẹ̀mí ẹnì kankan rí ju pé kó lé wọn jìnnà ẹ má bà tèmi jẹ́ ẹ má bà tilẹ̀ Yorùbá jẹ́ n tí ń ṣe nìyẹn ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ jígìrì ẹ má jẹ́ àfi sẹ́ńtímẹ́ǹtì sí i ẹ dákun ẹ jẹ́ má jà sọ́lá ẹ jẹ́ kó sì kú ìyá ẹ̀ ọmọ tó wúlò ni ọmọ àrífíyan gan ni ẹ dákun ẹ̀bẹ̀ ni gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gbà lájọlájọ ẹ jẹ́ á dìde ká jígìrì ká bẹ aṣíwájú pressure lè pọ̀ bàbá ó yé mi ibi ẹjọ́ kò lè yé mi ṣùgbọ́n oníkangun apá apá ló kángun sọ̀rùn apá apá ló kángun sọ̀rùn ọmọ tí ń lélẹ̀ yìí níta ọmọ tí ń ṣe tí ń dánwò kò tó ń tọ́mọ yìí ṣe kò tí ì ṣe tí Boko Haram ṣe kò tí ì ṣe táwọn kidnapper ṣe kò tí ì ṣe táwọn ìgbésùbọ̀ yìí ṣe kò tí ì ṣe táwọn Niger Delta ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kọ̀ọ̀kan gbẹ́jọ kọ́ máa pààyàn kì í. ẹ dákun ẹ̀yin ọba alẹ̀ yìí ẹ̀yin ọba káàárọ̀ oòjíire ẹ jẹ́ jígìrì ẹ jẹ́ mọ́jà sọ̀rọ̀ sí ẹ ọmọ rẹ ní òsìn àwọn náà ẹ dákun ẹ bẹ̀ mo bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ó dìgbà.